Bàbá mi Olúgbọ́n fún ọjọ́ bí wọn tó ń ṣe lénìí nípínlẹ̀ Ọ̀yọ́ kábíyèsí ẹ̀mí ogun adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá ìfọ̀kànbalẹ̀ ẹ̀dẹ́ mọ sàárè ọmọ ẹ̀gùn lẹ́mìí ẹ̀ pẹ̀pẹ́ lo 1something years. Wọ́n á fẹ́ fi opportunity yìí láti fi advice bàbá mi ẹnu mi ò gbà láti pé kí n sọ pé mo fẹ́ advice yìí bọ̀ mo kàn fẹ́ fi opportunity kábíyèsí kájọ pẹ́ lórí ẹ má bínú sí mi o mo kàn fẹ́ fi opportunity yẹn ṣàlàyé ni pé èmi ò ní fẹ́ kí ẹ tẹ̀lé àwọn ọba tí wọ́n fi àwọn tí ò yẹ kí wọ́n fi joyè nílẹ̀ Yorùbá tí wọ́n fi wọ́n joyè wọ́n ń pa wá lọ́tún wọ́n ń pa wá lọ́sì àwọn tó ń fi ìyẹn joyè tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tí ò yẹ kí wọ́n fi joyè wọ́n fi wọ́n joyè so kábíyèsí ẹ̀mí yóò gbé ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ bá wa gbà wọ́n ní mẹ́ràn ìmọ̀ràn àbí kí ni Yorùbá ń pè é ẹ bá wa gbà wọ́n bàbá wa yẹn ní mọ̀ràn pé ohun tó ń ṣe yẹn ó kù díẹ̀ káàtó torí pé tí àwọn ọmọ Yorùbá bá bínú yóò lè díẹ̀ o ẹjọ́ gbogbo àwọn tẹ̀yẹ̀kẹ́ fídíò yìí bàbá Olúgbọ́n ẹ̀yin lẹ́ sọjọ́ ìbílẹ̀ ni ẹ bá wa fọ opportunity advice wọn pé kán stop kó dá gbogbo pé kíní èmi Sunday ọmọ Adéyẹmọ o àtàwọn tí ń tẹ̀lé mi lórí ọ̀rọ̀ Yorùbá nìsan wọ́n gbé bá kíní o bẹ́ẹ̀ nìkan bá ń sọ wúruwúru kan ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí ni o Yorùbá nìsan àwa fẹ́ kú olùkú ẹrú torí pé ohun tí Ọlọ́run jogún fún àwa ní orílẹ̀ wa ó tó wàá jẹ ó tó wàá sí orílẹ̀-èdè wa so kí bàbá wa adẹ́fẹ́ kẹ́yìn bàbá wa gbogbo ẹ̀yin kábíyèsí wa bàbá wa kábíyèsí gbogbo ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá pátápátá mo fẹ́ kẹ́ fi àsìkò yìí kẹ́ pe meeting kẹ́ kóra yín jọ ẹ̀yin náà ẹ̀rí bí wọ́n ṣe ń pa á lọ́tọ́ ń pa á lọ́sì ẹni pé kò dáa afẹ́ kẹ́ kóra yín jọ kẹ́ tì wá lẹ́yìn bí ìgbẹ́ kẹ́sì fọwọ́ tìlé ọlọ́njẹ́ mi yókùn kábíyèsí ẹ̀kọ́ ọjọ́ bíi èlé ẹ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Yorùbá nìsan yẹn no going back ni ẹ̀sẹ̀ sà.